Ghana, Abidjan, Ivory Coast láti máa lọ bá àwọn àgbààgbà Yorùbá tí wọ́n fi ẹ̀yìn odi ṣelé, tá fi ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìrìn àjò wọn àti ìgbé ayé tí wọ́n ń gbé àti ipò tán ti dì mú láwọn orílẹ̀-èdè tí wọ́n wà káàkiri. Mo wà pẹ̀lú bàbá mi pàtàkì Alhaji Mustapha Dauda tí gbogbo èèyàn mọ̀ sí agent, bákan náà tó jẹ́ chairman Yorùbá community ní Ashanti ní Kumasi lórílẹ̀-èdè Ghana. Bàbá ẹ bá wa kí àwọn ará ilé tí wọ́n ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé àtòkò, Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú gbogbo wa. Lórí ètò ìní tí wọ́n wá bá mi fún, òun náà ni a wà lórí ẹ̀, èmi àti olùdarí ètò náà. Ọlọ́run ọba yóò fún wa ṣe. Bákan náà, òun bàbá wa náà lẹ ti gbọ́ lórí ètò wa fún tòní, ẹ̀yìn odi, ètò lẹ́yìn odi, diaspora. Bàbá tí wọ́n bá ń bi ni, ó ti tó ọdún mélòó tí ẹ ti wà ní orílẹ̀-èdè Ghana? Ọjọ́ ti pẹ́, kódà láti tí n bá ní sọ mí, mo ti wà ní Ghana almost about 55 years, 50 ọdún àti márùn. Ọmọ ìlú wo ni yín láti orílẹ̀-èdè Nàìjíríà? Ọmọ Abẹ́òkúta ni mí. Òun náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa, wọ́n ní àwọn ti wà níbí fún àmọye ọdún. Ọmọ ìlú Ogun State tó jẹ́ Abẹ́òkúta, ibẹ̀ ni àwọn ti wá táwọn ti ṣe ìrìn àjò tó fi wá fi Ghana ṣe ilé. Bákan náà, ẹ̀yin tẹ́ bá ṣì ń darapọ̀ mọ́ ẹ máa bá wa like, ẹ máa bá wa pín. Orúkọ mi ò yí padà, Abdulrahman Lawal. Bàbá tí wọ́n bá ń bi ni, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ aṣíwájú ní ìlú tí ẹ fi ṣe ilé yìí? Àkójọ Yorùbá ó ṣe pàtàkì púpọ̀, tá a bá wà pẹ̀lú ra wa, a mọ gbogbo nǹkan tá a wà, a dẹ̀ máa mọ irú ìrànlọ́wọ́ tó ní kálukú tó yẹ kó ní. Ìjọ Yorùbá lápapọ̀ àǹfààní ni fún gbogbo ẹnikẹ́ni nínú wa. Níwọ̀nba ìgbà tí Ọlọ́run ti fún mi lórí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún tá a ti wà níbí, tá a ti bímọ, tọ́wọn ọmọ ti wà, ìjọ Yorùbá ó yẹ kí a mú lárugẹ. Pàápàá jùlọ irú ètò tí a gbé jáde láti máa ṣe Yorùbá Day fún àǹfààní àwọn ọmọ wa, kán má sọ ìṣẹ̀dálẹ̀ wa nù. Wọ́n dẹ̀ fi sọ pé ìkánnú tó fi jẹ́ pàtàkì jùlọ Yorùbá Day yìí, ó yẹ kí àwọn àgbààgbà gbogbo ibikíbi tá a bá wà, wọ́n mú gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ṣíṣe ni. Èyí mú àpapọ̀ wa láti mọ́ra wa, láti ranra wa lọ́wọ́, láti ṣe àǹfààní àti máa ṣe wáàsí ìjókòó àlàáfíà fún ìlú tá a wà, pé ká má ṣìṣe, ká má ṣẹ̀ṣẹ̀ gbé, torí pé gbogbo ìlú ló lófin. Ìdí nìyẹn alákọ̀ọ́kọ́ nu ohun tí ń sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti ní gbogbo ìlú tá a lè wà. Bàbá tí wọ́n wá ń bi ni, kí ni ipa àwọn ọ̀dọ́ fún ìdàgbàsókè àwùjọ wa? Ohun tí ó ṣẹlẹ̀ lórí àwọn ọ̀dọ́ wa ni pé kí àwọn náà kán mọṣẹ́ ńṣẹ́, kán má wọnú iṣẹ́ tí ó dà wọ́n láàmú, èyí tó jẹ́ pé a ti bí wọ́n lẹ̀ iná. Ó yẹ kí àwọn náà kán túnra wọn bí, torí pé tó bá bí ọmọ pẹ̀lú ìwà tó dáa, òun náà ó kù sọ́wọ́ ẹ̀, alátiṣe ló mà ti ṣe ààrẹ. Kí a máa hùwà léyìí tí ò ní lòdì sófin, tí ò dẹ̀ ní dojúkọ àwọn nǹkan tó jẹ́ pé kò yẹ ká dojúkọ léyìí tí ò dáa. Bàbá, ṣé ẹ rò bí àwọn ọ̀dọ́ wa wọ́n ń tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn lórílẹ̀-èdè Ghana bí báyìí? Wọ́n ń gbìyànjú, àmọ́ kán tún gbìyànjú sí i, torí pé gbogbo ìgbà tí wọ́n bá ń kíyàn kú iṣẹ́, kì í ṣòpin iṣẹ́ nìyẹn o. Wọ́n fẹ́ ìwọ náà wá lọ síwájú, òun fẹ́ tẹ̀síwájú lórí nǹkan tó ń ṣe. Torí ìdí èyí tí wọ́n ń ṣe, wọ́n tún múra sí ní ti dáadáa. Èyí tí wọ́n bá dẹ̀ mọ̀ pókù díẹ̀ pé àtónú iṣẹ́ wọn, kán mú kúrò ńbẹ̀, torí pé ìjókòó àlàáfíà là ń fẹ́ gbogbo ìlú tá a bá wà. Bàbá, báwo ni a ṣe lè pa àṣà wa àti èdè wa tó jẹ́ Yorùbá mọ́ ní ilẹ̀ òkèèrè? Ohun tí ń sọ lákọ̀ọ́kọ́ ni pé mo sọ̀rọ̀ lórí ìṣẹ̀dálẹ̀ wa gẹ́gẹ́ bí a ti gbélẹ̀ pé Yorùbá Day. Nínú ìjókòó Yorùbá Day yìí, àṣà oríṣiríṣi ló yẹ ká máa mú wáyé ńbẹ̀. Àwọn ọ̀rọ̀ tó yẹ pé yóò jẹ mọ́ gẹ́gẹ́ bí a ti máa gbé àṣà wa lárugẹ.
kì í ṣe pa kàn máa wá jókòó lásán náà ni nígbà tá a pera wa jọ yẹn irú wá ògiri wá ni bẹ́ẹ̀ni a pera wa jọ a dẹ̀ nílùú nílẹ̀ Yorùbá tó pọ̀ kò yẹ ká fi ìkan sẹ́yìn nínú gbogbo wọn Ìbàdàn ni Ẹ̀gbá ni Ọ̀fà ni Ṣakí ni Ìgbídò gbogbo ẹ̀ ó yẹ ká para wa pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká máa wá ṣarugẹ ńjọ́ náà lọ́hùn fún Yorùbá Day. tó ẹ̀yin odi lètò ètò ní ẹ̀yin odi diaspora pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Abdulrahman Lawan aláṣẹ àtòdarí Ladwan Media Studio ní Kumasi. Lónìí mo wà pẹ̀lú bàbá mi Alhaji Mustapha Dauda tí gbogbo èèyàn mọ̀ sí agent nílùú Kumasi lórí ètò wa ẹ̀yin odi. Bàbá, ìmọ̀ràn wo lẹ ní fáwọn ọ̀dọ́ àwọn ọmọ Yorùbá tó ṣẹ̀ṣẹ̀ ń wọ orílẹ̀-èdè Ghana wà ní dédé àsìkò yìí? Àwọn ọmọ Yorùbá tó ṣẹ̀ṣẹ̀ ń wọ Ghana wá lásìkò yìí kí wọ́n má bàṣẹ́ dáadáa tí àwọn aṣíwájú ti ṣe é lẹ̀ jẹ́ nípa pé ìwà tí wọ́n hù yóò yàtọ̀ torí pé ọ̀pọ̀ wọn aṣíwájú tó ti wálẹ̀ yìí àwọn aráàlú gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ tó fi jẹ́ pé à ń fẹ́nu wọn àwọn náà ń fẹ́nu wa àwọn ọmọ ẹran ti wọnú egun ti wọnú ẹran ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ wá ń wá ń tuntun báyìí sìn iṣẹ́ tẹ́ bá ń gbé wọ̀lú ẹ jẹ́ kó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ ní òní ẹ má ṣiṣẹ́ tí ó yàtọ̀ sí ìtọ́wọn bàbá wa tí wọ́n ti gbé wá ní ìlú ilé tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ìrànlọ́wọ́ fún àwọn tí ó wà ń lù tí àwọn aráàlú dẹ̀ ti gba tiwọn tó fi jẹ́ pé wọ́n fi lórúkọ dáadáa ẹ̀yin náà tẹ́ bá wá ń wá sí báyìí kẹ́ gbìyànjú kẹ́ máa ṣiṣẹ́ tí ó jẹ́ pé kò ní tẹ òfin mọ́lẹ̀ àbí kò ní takò fún. Ọ̀rọ̀ mi Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ Ọlọ́run á ṣe àgbà ní àǹfààní. Kí ni ìran àti ìfojúsùn yín fún ọjọ́ ọ̀la Yorùbá lórílẹ̀-èdè Ghana àti ní Kumasi lápapọ̀? Ohun tí mo rí bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ oríṣiríṣi àjọṣe wa pẹ̀lú àwọn aráàlú nílùú yìí yóò jẹ́ nǹkan tí ó mú àǹfààní wá fún wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa tí wọ́n wà ń bi iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa ó dẹ̀ ti jẹ́ pé nígbà tí a bá fojú inú wò ó a fi ètò yàmíyẹ pé mi ò gbà tiẹ̀ ò gbà tèmi à ń fẹ́nu wọn àwọn náà ń fẹ́nu wa àwọn ọmọ tá à ń bí gan àwọn náà jẹ́ ètò fún gbòòjòkó wa lórí ilẹ̀ yìí torí pé tó bá bí ọmọ tó dáa àwọn èèyàn máa tọ́ka sí ẹ pé lágbájá ọmọ ẹ̀ ní lágbájá nítorí náà gbogbo ìjókòó wa ńlẹ̀ yìí ó nídìí pé orúkọ ni kó dáa tórúkọ bá ti dáa téèyàn ò tòfin mọ́lẹ̀ téèyàn ò takòfin kò sígbà tí ẹrú ò ní débi tí Ọlọ́run ní yóò dé. Àgbọ́yé ẹ̀yin odi lètò ètò lẹ́yìn odi pẹ̀lú èmi ọmọ yín Abdulrahman Lawan ẹ ṣé fífẹ́ tẹ́ fi ń darapọ̀ mọ́ wa àwa láàmà wà yìí láàmà bá wọn nífẹ̀ẹ́ lómi ìṣe wa lẹ́ẹ̀kan sí bàbá wa tí a gbà lálejò lórí ètò wa fún tòní àwọn náà ni Alhaji Mustapha Dauda tí gbogbo èèyàn mọ̀ sí agent tó jẹ́ chairman Yorùbá community ní Ashanti region ní Kumasi bákan náà àwọn alájọ́ ń jomi tó ọ̀rọ̀ lórí ètò wa ẹ̀yin odi diaspora bàbá nínú ìbéèrè wa tí ó wà níbàyìí a fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ àlàáfíà fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n ń gbé Kumasi fún ìjókòó àlàáfíà tí ìṣọ̀kan yóò fi wá sáàrin gbogbo ọmọ Yorùbá ní Kumasi ní ṣókí. Ọ̀rọ̀ tó wà ní Kumasi Ọlọ́run ti mú dẹ̀rùn ẹ̀ wá èyí tí ó fẹ́ mú ètò yàmíyẹ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́ba tí ò gbà tèmi mi ò gbà tiẹ̀ àwọn àgbààgbà ń jókòó lórí ẹ̀ bí ètò yóò ṣe wá tí oníkálùkù yóò fi bomi sùúrù mu tí ò ní di pé a máa dà lúrú a máa fún ìjọba ní wàhálà lórí pé àwọn Yorùbá wọ́n ń bára wọn jà àwọn Yorùbá wọ́n ń lura wọn ọmọ ìyá kan náà ni wá tá a bá wọnú ọ̀rọ̀ yìí gbogbo bí ọ̀rọ̀ yìí ti ń lọ ó yẹ kó jẹ́kọ̀ọ́ fún oníkálùkù wa torí pé gbogbo ẹni tó bá hùwà rí yóò gba ẹ̀san rí lọ́dọ̀ Ọlọ́run èyí tí mo rí ń bẹ̀ ni pé gbogbo ìjókòó àti akitiyan tá à ń ṣe báyìí pé kí Yorùbá ìṣọ̀kan Yorùbá lè wà nìkan náà pẹ̀lú ògo Ọlọ́run àti ìdópin wọn nígbà tí nǹkan tó bá ń sáré tẹ̀lé ò tí ì dúró ìwọ náà ò tí ì lè dúró à ń fẹ́ kí ìjókòó yẹn wà kó gún régé kí a níṣọ̀kan
ọ̀rọ̀ ọlọ́ba kó má jẹ́ èyí tí ó ya gbogbo wa tó ní kálukú ó fi wà tá à ní gbọ́ra wa yé tí ó fi jẹ́ pé ìjọba ó máa sọ pé àwọn oníwàhálà wo rèé, ọlọ́run má ṣe wá lóníwàhálà níbi tá a wà. ẹ ṣé fífẹ́ tẹbi darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní ẹ̀yin odi diaspora tí à ń mú wá sí ti ìgbọ̀nyín sójú ìwòran lórí ìkànnì Ladwan TV láti orílẹ̀-èdè Ghana ní gbogbo ọjọ́ sátidé ní aago 4 ọ̀sán tó jẹ́ aago 5 ọ̀sán ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ máa darapọ̀ mọ́ wa fún àlejò wa fún tòní àníwèé jù báyìí lọ lónìí àbẹ́bẹ́ wa kí àwọn aráalé ẹ̀rẹ̀ sọ orúkọ yín ní kíkún fún àwọn aráalé. èmi ni Alhaji Mustapha Dauda, chairman Yorùbá community Kumasi àti ìkànnà àwọn àgbààgbà àwọn tí ó ń kó àwọn ará Mọ́kà lọ sí Hájì. Ọlọ́run ọba tó mú ètò yìí wá lórí bá a ti ṣe báyìí sìn òun náà ni pé gbogbo ìgbà a máa ríra wa láyọ̀, a máa ríra wa ń dùnnú, àní kábàámọ̀ aburú lórí ìjókòó wa ńlẹ̀ yìí o. ọlá àti tó dorúkọ Ọlọ́run àti ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam wassalam. ẹ ṣé àdúpẹ́ fún ètò wa lónìí. ẹ darapọ̀ mọ́ wa níjọ́ mẹ́jọ. orúkọ tèmi ò yípadà, Abdulrahman Lawal, èmi lọmọ ẹ̀gbọ́n ọmọ oníṣàbí ọmọ agbègbè Àkàlà. Ire kàbìtì, ire kàǹkà. ẹ ṣé.